A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwarónbí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run á gbé yín ga, yìn ọ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà bí a ti ń wọnú rẹ lọ, jọ̀wọ́ fún wa ní òye tí ó lè jogún ìyè nípẹ̀kun fún wa nítorí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa ti ọ̀sẹ̀ yìí. Bàbá wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàfihàn yín fún àwọn aráalé. Ẹ ṣé, orúkọ tèmi ni àlùfáà Zaccheaus Ọláoyè láti ìjọ Mathias Anglican Church Oríta Ìlárò. Ṣé Yewa Central. Yewa Central. Ṣé màmá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Ẹ ṣé sà, orúkọ tèmi ni arábìnrin Ayọ̀adé láti ìjọ St. Matthias Oríta Ìlárò Yewa Central Agbèkèrè. Yewa, orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ní ọ̀sẹ̀ tí ṣe ọjọ́ ìsinmi tí ó ṣáájú Advent tí ṣe ẹ̀kọ́ kejìdínláàdọ́ta, àkórí ọ̀rọ̀ wa tí a ti ń gbéyẹ̀wò náà ni eré ìje Kìrìsìtẹ́nì, nígbàtí ẹ̀ka àkórí jẹ́ àwọn tó ń ṣe ìwúrí nínú eré ìje Kìrìsìtẹ́nì bí a ti ń wo apá kọkànlá rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni Jésù Kristi. Jésù Kristi ni Olúwa olùgbàlà wa. Ibi kíkà wa ní ìwé Hébérù orí kejìlá, a wo ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Hébérù orí kejìlá, ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Bàbá wa, ìjọba bá wa kà á. Hébérù. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmà tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dìmọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ẹni fún Ọlọ́run. Ẹ ṣé bàbá wa, àti gbọ́ níbi tí wọ́n kà fún wa nínú ìwé Hébérù orí kejìlá láti yẹra fún àwọn ẹ̀ṣẹ̀ tó lè yára ìtìsọ́wádì aláìmọ́, kí a sì máa wo Kristi gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Èròǹgbà wa tí òní láti rí Jésù Kristi gẹ́gẹ́ bí èrèdí pàtàkì fún ìgbàgbọ́ wa. Láti rí Jésù Kristi gẹ́gẹ́ bí èrèdí pàtàkì fún ìgbàgbọ́ wa. Èròǹgbà kejì, láti kọ́ nípa àwọn àbùdá tí ó mú kí Jésù Kristi jẹ́ olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ọ̀rọ̀ àkọ́sọ́ ẹsẹ̀ Bíbélì wa gbà wá níyànjú láti máa wo Kristi nìkan nítorí pé òun ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Lórí ìpìlẹ̀ rẹ̀ ni a kọ́ ìjọ lé. Ìdí nìyí tí ó fi jẹ́ olùpilẹ̀ṣẹ̀. Nítorí náà, tí kò bá sí Kristi, kò sí ìjọ. Òun ni aláṣepé ìgbàgbọ́ wa, nítorí pé a kò jẹ́ pípé láìsí Kristi. Nínú rẹ̀ nìkan ni a lè rí pípé. Nítorí náà, bó ti wù kí ẹnikẹ́ni ó dára tó nínú Bíbélì wa ti òní, ó ṣe pàtàkì bí ó ti wù kí ẹnikẹ́ni kí ó dára tó nínú Bíbélì ní pàtàkì àwọn tí a gbé yẹ̀wò. Jésù Kristi ni àpẹẹrẹ tí ó ga jùlọ àti tí ó sì jẹ́ pípé láti ṣe ìwúrí fún wa nínú eré ìje Kìrìsìtẹ́nì wa. Nínú ọ̀rọ̀ àkóso wa, wọ́n fi yé wa pé ibi tí a kà lónìí, ó fi yé wa pé Jésù nìkan la lè máa wò bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, torí pé òun nìkan ni ẹni pípé. Nínú rẹ̀ ni a sì sọ wá di pípé. Bí ẹnikẹ́ni yóò bá jẹ́ pípé, ó jẹ́ nínú Kristi Jésù Olúwa wa. Nígbà tí àwọn bàbá wa bá ń bá wa dáhùn ìbéèrè àti màmá wa, wọ́n máa fi òye wa sí síwájú nípa ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò. Ìbéèrè kìíní, bàbá wa wọ́n ní ká ṣe àtúpalẹ̀ díẹ̀ nínú àwọn àbùdá tí ó mú Jésù Kristi jẹ́ olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí Hébérù orí kejì yẹn, àti ká fi ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹrin àti Iṣẹ́ Àpọ́stélì yẹn orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá sí ìkejìlá, pé ká ṣe àtúpalẹ̀ nínú àwọn àbùdá tí ó mú Kristi jẹ́ olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa. Ẹ ṣé, àwọn àbùdá tí ó mú Kristi jẹ́ olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Hébérù orí kejìlá yẹn.
ní pàtàkì lọ́tà bá wo ẹsẹ̀ ìkejì lákọ̀ọ́kọ́ níbẹ̀ ó ní ó fi ara dá ìyà orí ikú àgbélébù ẹni tí ó fi ara dá ìrora so ìfaradà ẹ̀ ó jẹ́ àbùdá kan ní pàtàkì eléyìí tó fi hàn wípé Jésù ni olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa then tabadẹ̀ tún ní ká tún wò ó á rí wípé Jésù ó jẹ́ni tó tún rí ara rẹ̀ sílẹ̀ ìrẹ́ ara ẹni sílẹ̀ ó jẹ́ lára àbùdá tá a rí nínú ẹ̀. Ṣé bàbá wa wọ́n ti bí wa pé Jésù ni olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa nítorí pé lórí ẹ̀bùn la kọ́ ìjọ lé ohun gangan ó jẹ́ olùfaradà wọ́n fi wá pé ó faradà fún ìjọ olóògbà ìjọ làwọn náà ló bí ìjọ nínú ẹ̀ lásán pé wọ́n sì yà pójú jẹ́ onírẹ̀lẹ̀ ẹ ṣé àwọn àbùdá ńlá ni wọ́n ti kọ́ wa bàbá wa orúkọ Jésù Olúwa ní pàlàkà yìí fún ẹ̀kọ́ ńlá tí ẹ kọ́ wa yìí mo ní ká ṣàlàyé Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣepé ìgbàgbọ́ wa nínú ọ̀rọ̀ Jòhánù orí 10 ẹsẹ̀ 9 sí 14 àti Fílípù orí 2 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 11 bákan náà Tímótì kejì orí 6 orí 2 ẹsẹ̀ Tímótì kejì orí 2 ẹsẹ̀ 5 sí 7 ká ṣàlàyé Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣepé ìgbàgbọ́ wa yá wa. Ẹ ṣé sà bí Jésù Kristi ṣe jẹ́ aláṣepé ìgbàgbọ́ wa tá bá wò dáadáa nínú ìwé Fílípì yẹn nípa jíjẹ́wọ́ orúkọ Jésù la fi mọ̀ wá gẹ́gẹ́ bí onígbàgbọ́ ọ̀nà àkọ́kọ́ nìyẹn òmíràn tó tún farajọ́ òun náà ló tún wà nínú ìwé Tímótì kìíní yẹn orí 2 ẹsẹ̀ 5 sí 7 pé ó jẹ́ onílàjà wa. Ẹ ṣé ìdáhùn ńlá nìyàwó ti fún wa pé Jésù Kristi nìkan ṣe ló bá wa làjà pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ la fi gbà wá là wọ́n sọ lẹ́ẹ̀kan nígbà tí a bá jẹ́wọ́ orúkọ rẹ̀ tá jẹ́wọ́ rẹ̀ ní Olúwa la tó gbà wá là ó fi yé wa pé ní tòótọ́ Kristi yẹn ni aláṣepé ìgbàgbọ́ wa ẹ ṣé ìyá wa mo sì gbàdúrà pé oore ọ̀fẹ́ tí a ó fi máa jẹ́wọ́ Kristi tàbí nípẹ̀yìndà Olúwa yọ̀ǹda fún wa ẹ ṣé. Ìbéèrè kẹta wọ́n ní ká ṣe àfiwé nínú ìwé Hébérù orí 12 bàbá wa ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 yẹn pẹ̀lú ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 20 kí ó sì ṣàlàyé ìdí tí àwọn Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ wà láàyè kí wọ́n sì máa wo Kristi nìkan fún ìgbàlà. Nípa ṣíṣe àfiwé àwọn ibi méjèèjì tí wọ́n tọ́ka wá sí yìí ìdí tó wá yẹ kí àwa Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ wà láàyè kí a sì máa wo Kristi nìkan fún ìgbàlà wa ni wípé Kristi nìkan ni a fún ní orí ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ ìgbàlà tí àwa ń jàǹfààní ẹ̀ lónìí a ò sì gbọ́dọ̀ fi ojú olóore gígùn nítorí pé àwọn Yorùbá tó sọ pé wọ́n ní odò tó bá gbàgbé orísun ló gbẹ̀yìn so kò sí nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run kọ́kọ́ rán wá eléyìí tó ṣe iṣẹ́ ìgbàlà eléyìí tá à ń jàǹfààní ẹ̀ lónìí so Kristi yẹn nìkan òun lẹni tó fi ara rẹ̀ rúbọ so níbẹ̀ láti rí gbàlà so ó wá yẹ ká fi ìmoore yẹn hàn nípa wípé àwa náà ń rìn nínú ẹ̀ lójoojúmọ́ à ń tẹ̀lé pasẹ̀ tó fi lélẹ̀ fún wa. Ẹ ṣé bàbá wa fún ẹ̀kọ́ ńlá tí ẹ̀ ń kọ́ wa lónìí láti jẹ́ kí a mọ̀ pé nínú Kristi nìkan ṣoṣo ni a gbọ́dọ̀ ti wà láàyè pàápàá bí a ti kọ́ ní Gàlátíà orí 2 ẹsẹ̀ 20 pé ó ní àti kọ̀mí máa gbélé pẹ̀lú Kristi síbẹ̀ mo wà láàyè ó ní ayé tí mo wà kì í ṣe fún ara mi wà ní Kristi Ọlọ́run tó kú fún mi tó fi ara rẹ̀ fún mi wọ́n ti fi yé wa pé Jésù Kristi nìkan ṣoṣo nínú ẹ̀ ní ìgbàgbọ́ wa wà nínú láti gbà wá là wọ́n ní ká sì máa tẹ̀lé ìpasẹ̀ abẹ́ẹ̀kọ́ ká máa tẹ̀lé àpẹẹrẹ tó fi lélẹ̀ fún wa orí ọ̀fẹ́ táwọn fi ṣe eléyìí mo gba àdúrà Olúwa yọ̀ǹda fún wa o. Ìbéèrè kẹrin ìyàwó wọn ní nínú ayé tó kún fún ìdíwọ́ kí ló yẹ kí ó jẹ́ ìhùwàsí àwọn Kìrìsìtẹ́nì sí irúfẹ́ àwọn ìdíwọ́ bẹ́ẹ̀ ní ìbámu pẹ̀lú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 17 àti ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 2 nínú ayé tó kún fún ìdíwọ́ yìí ìyàwó kí ló yẹ kó jẹ́ ìhùwàsí àwọn Kìrìsìtẹ́nì sí irúfẹ́ ìdíwọ́ bẹ́ẹ̀. Àwọn tó yẹ kó jẹ́ ìhùwàsí Kìrìsìtẹ́nì nínú ayé tá a wà yìí nírúfẹ́ ìdíwọ́ bẹ́ẹ̀ tá bá wo inú ìwé Róòmù yẹn orí 12 ẹsẹ̀ 2 yẹn ó ní kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrònú yín kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé ìyẹn nígbà wá gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan ti ayé yìí kó jẹ́ ohun tó máa jọ wá lójú tàbí tó máa mú wa lọ́kàn ju Ọlọ́run lọ so ká jẹ́ kí ìwà wa
kó jọmọ́ ti Kristi kó sá fún ti ayé ká má bàa ṣègbè sínú rẹ̀. Ṣé ìyá wa ìdáhùn ńlá ni wọ́n ti fún wa yìí, èyí tó sì lóye tó káàmì làkà pé níṣe ni kí a máa wo Kristi o nínú èrò inú wa. Wọ́n ní ká máa di tuntun bí ẹ̀kọ́, ká máa di tuntun, ká máa tẹ̀lé àpẹẹrẹ Kristi, ká má fi ohun ayé yìí dira wa lọ́wọ́. Ìyá wa fi yé wa pé nítòótọ́ ohun ayé lè fẹ́ dí wa lọ́wọ́, ṣùgbọ́n àwa la ò ní gbà kí ohun ayé ó dí wa lọ́wọ́. Nígbà ká máa wo Jésù, ká máa tẹ̀lé, ká sì máa tẹ̀lé ìpasẹ̀ tó fi lélẹ̀ fún wa. Pàápàá wọ́n tilẹ̀ sọ́nà ìdáhùn wọn, wọ́n ní pé ṣe ni ká fi èrò inú wa ká máa jẹ́ kí ohun ti Kristi máa jẹ wá lójú ohun ti ayé yìí lọ. Eléyìí ni a lè fi borí àwọn ìdíwọ́ tó wà nínú ayé. Mo gbàdúrà lórúkọ Jésù, Olúwa ràn wá lọ́wọ́. Ní ìparí, wọ́n ní pẹ̀lú oríṣiríṣi àwọn ènìyàn nínú Kristi nínú Bíbélì gẹ́gẹ́ bí àwọn tí ó ń ṣe ìwúrí fún wa nínú eré ìje Kristẹni wa. Jésù Kristi Olúwa wa ni ó jẹ́ àpẹẹrẹ pàtàkì. Òun ní olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa àti àpẹẹrẹ pípé fún ìgbé ayé Kristẹni wa. Wọ́n ti sọ́nù ìdáhùn lẹ́kùn, ó ti di pé àwọn mìíràn pọ̀, wọ́n ṣùgbọ́n Kristi gangan ní olùpilẹ̀ṣẹ̀, ẹni tó gbà wá là nínú ẹ̀ láti pípé àti ọmọ Ọlọ́run. Ẹ ṣé fún ìrònú. Ẹni yòówù kí ó lè máa ṣe ìwúrí fún wa, Jésù Kristi ní àpẹẹrẹ pípé. Pé ẹnikẹ́ni yóò kó lè máa jẹ bí ọ̀rọ̀ tẹ́sán lẹ́ẹ̀kan, ẹnikẹ́ni yóò lè kó jẹ́ ìwúrí, ṣùgbọ́n Kristi gangan ní àpẹẹrẹ pípé. Ẹ ṣé bàbá wa. Ẹ jẹ́ ká wo àkọsórí wa nínú Hébérù yẹn. Èyí tó ní kí nínú Hébérù orí 12 ẹsẹ̀ 2 abala a. Ẹ jẹ́ kí a jọ kà, kí ló wí o? Máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ ṣé bàbá wa. A ti rí ohun tí wọ́n kọ́ wa lónìí pé ká di Kristi mú, ká má jẹ́ kí àwọn ohun ayé yìí kó gba ìgbàgbọ́ lọ́wọ́ wa. Ìyá wa ti fèsì lẹ́ẹ̀kan, ó ní ká máa di titun nínú èrò inú ọkàn wa, ká máa fà mọ́ Kristi, ká má jẹ́ kí àwọn ohun ayé yìí kó fà wá jáde kúrò nínú Kristi tí a ti gbàgbọ́, ẹni tó sọ wá di ọmọ Ọlọ́run. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ tí èmi àti ẹ̀yin tí a fi máa di titun ní èrò inú wa, tá sì máa tẹ̀lé àpẹẹrẹ Kristi náà, tá fi máa jẹ́ orúkọ rẹ̀ tó bẹ̀ lẹ́yìn ayé yìí, tá lè fi bá a jọba. Oore ọ̀fẹ́ náà lórúkọ Jésù Olúwa yọ̀ǹda fún wa. Lẹ́ẹ̀kan sí bàbá wa, ẹ ṣé fún ẹ̀kọ́ tí ẹ kọ́ wa. Ìyá wa dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Èmi àti ẹ̀yin àti àwọn tí ó ń gbọ́ wa nílé ológo, a ò ní dẹni àwátì. Jẹ́ ká gbàdúrà. Ọlọ́run á gbé yín ga fún ọ̀rọ̀ yìí tá a gbọ́ lónìí àti àwọn ẹ̀kọ́ ńlá tí ẹ jẹ́ kọ́ wa láti inú bàbá wa àti àwọn ìyá wa, pé ká máa súnmọ́ Kristi tí ó lè ràn wá lọ́wọ́ láti borí ohun ayé yìí. Oore ọ̀fẹ́ tá fi máa súnmọ́ Kristi pàápàá ní titun nínú èrò inú wa, tá sì fi yẹ fún ìjọba ẹ̀, tá fi borí ohun ayé. Oore ọ̀fẹ́ bí eléyìí ló àyàndá fún wa o. Jáde ṣe wa jì wa o, ṣàánú fún wa o, tó bẹ̀ lẹ́yìn ayé yìí ká lè bá ọ jọba. Ògo ni fún orúkọ yín o. Tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.